Ẹ káàbọ̀ nílé lóko lọ́nà lẹ́yìn odi a kí yín wípé ọdẹ òdùbí àti ìdára yóò máa jẹ́ fún wa o. When we are interrogating terrorists, a general will say we should free them. I have evidence. Ẹ gbọ́ ta ló sọ èyí di mímọ̀? Wọ́n ní táwọn bá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn agbésùmọ̀mí wọn lódìdí ọ̀gágun kan yóò pọ̀ déédéé wá yóò ní ẹ dá wọn sílẹ̀ ẹ fi wọn sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ. Ẹ̀rí ń bẹ lọ́wọ́ mi bìbà ta ló sọ èyí di mímọ̀? Bẹ́ẹ̀ ni the former deputy director of defence administration at the defence headquarters ìyẹn Commodore Kunle Ọláwùmí spoke on recent report coup plot. Ó ní the growing insecurity in the country and the arrangement of Nnamdi Kanu among other national issues. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Kọ́mọrẹ́, wọ́n ní when asked whether he still held the belief that some individuals intended to Islamize Nigeria, Commodore Kunle Ọláwùmí affirmed that his position had not changed. Also, only yes, I have known this because I work a lot with Fulanis. Ó ní mo ti mọ̀ yìí tipẹ́tipẹ́ nítorí mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní. Mo ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn Fúlàní gan bí àpẹẹrẹ Abacha, àwọn ẹgbẹ́ Abdulsalam. Lóòótọ́ Kanuri ni wọ́n. I know that this is what they want. Ẹ wá gbọ́ nǹkan tí Ọláwùmí sọ. Ó ní we arrested people when I was in combat intelligence. Ó ní àwọn máa mú àwọn ènìyàn nígbà tó ń wà nínú combat intelligence. Bẹ́ẹ̀ ni táwọn bá wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó bá sọ fún wọn and they told us there are instances when we want into combat fight, arrest people, bring them into detention and interrogate them. A general will come and say they should release them. I have evidence, name, time, and a place. Ẹ gbọ́, ó ní táwọn pàtí wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí àwọn agbésùmọ̀mí pẹ̀lú àwọn agbésùmọ̀mí, àwọn bókobòko, àwọn tẹ́rọ̀tẹ́rọ̀ tí àwọn bá mú. Ọlọ́gàgun akọ̀dédé jáde akọ̀dédé ni pé ẹ fi wọ́n lẹ̀ jàre, ẹ jẹ́ kó máa lọ. Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ wípé ìwà ìbàjẹ́ àbí ká sọ wípé ìwà ọ̀dàlúrú, ìwà àbàlújẹ́ ó ti wà tipẹ́tipẹ́. Òun ní ọ̀gbẹ́ni yìí tún fìdí ẹ̀ múlẹ̀. Ó ní kódà mo ní ẹ̀rí o, mo lórúkọ wọn, mo ní àsìkò wọn, débi pé mo tún ní ibi tí ó ti ṣẹlẹ̀ which is place. Wọ́n ní when asked why he believed the situation persisted, Kunle Ọláwùmí allegedly that some senior military officers who share the same religious background and ideological learning as the Boko Haram insurgents were responsible for the release of captured terrorists. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ dára. Ó ní ṣé ẹ rí àwọn ọ̀gágun kan tó jẹ́ wípé ẹlẹ́sìn bíi ti àwọn bókobòko táwọn mú yẹn ni wọ́n, tí wọ́n dẹ̀ gbàgbọ́ nínú nǹkan táwọn bókobòko yẹn náà gbàgbọ́, tó jẹ́ pé ẹ̀sìn àti ṣe kankan náà ni wọ́n jọ ń ṣe. Àwọn náà máa dúró tán pé ẹ fi wọ́n sílẹ̀, wípé kí wọ́n fi àwọn bókobòko tí wọ́n mú kí wọ́n fi wọ́n sílẹ̀. Ṣé ti rí i pé Nàìjíríà yìí ó ń bàjẹ́ sí i lójoojúmọ́? Ṣé rí i pé orílẹ̀-èdè Nàìjíríà yìí ń bàjẹ́ sí i lójoojúmọ́? Ẹ wá gbọ́ nǹkan tí Ọláwùmí yìí sọ. He claimed that these officers often order their release despite being caught in combat, suggesting that their actions were influenced by shared agenda. Tó túmọ̀ sí pé àwọn ọ̀gágun kan máa dé wọ́n á dẹ̀ pàṣẹ pé kó fi wọ́n sílẹ̀ pẹ̀lú tó ṣe jẹ́ pé ìdí ogun bóyá ibi ìkọjú síra ẹni ni wọ́n ti kó àwọn ará bíi àwọn tí wọ́n ní kó fi wọ́n lẹ̀ yìí. Wọn ò ní wò yẹn o, wọ́n á kọ̀ déédéé ní àwọn bókobòko, àwọn agbésùmọ̀mí tí àwọn ènìyàn ti mú, wọ́n máa ní kó fi wọ́n lẹ̀ yálà
ó lè jẹ́ torí ẹ̀sìn torí wọ́n ti jọ believe wọ́n ti jọ gbàgbọ́ nú ẹ̀sìn kan náà. Ẹ máa gbọ́ o. Olawumi remarked that his statement on the matter had been met with criticisms over this year, noting that when he made similar revelation 3 years earlier, many people questioned his motive and accused him of speaking out of tongues. Ó ní nígbà òun ti kọ́kọ́ sọ bí ọdún mẹ́ta sẹ́yìn o. Ó ní ṣùgbọ́n ìgbà tó máa sọ ọ̀pọ̀lọpọ̀ lọ́síkìní wọ́n dìde ọ̀rọ̀ tí òun ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn láti fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìwọ bàyéjẹ́ ó ti wá sí kì í ṣàná kò ṣe ní. Bẹ́ẹ̀ nìkan ni those general involved in such release of those criminals should be exposed if even retired. Ó ní ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí kí wọ́n fi àwọn agbésùnmọ̀mí ilẹ̀ ó ní gbogbo wọn ni kí wọ́n tú síta kó tú àṣírí wọn síta tàbí kó fẹ̀yìn wọn tì. And involved in the release of these Fulani jihadists and cohorts should be named. It's urgent tó túmọ̀ sí pé gbogbo àwọn tí wọ́n jọ pawọ́pọ̀ láti máa fi àwọn Fúlàní ilẹ̀ kí wọ́n dárúkọ wọn síta nítorí they went too far into satanic gods exhibition, confirming the satanic audacity with which Nigeria is under Fulani satanic grip. Tó túmọ̀ sí pé abẹ́ agbára Fúlàní láwà kò sí nǹkan tí a lè ṣe. Bẹ́ẹ̀ ìkànnì no way for a country called Nigeria. Division is the only way. Tó túmọ̀ sí pé ìpínyà ní kíákíá. Bẹ́ẹ̀ ni ní kíákíá. Bẹ́ẹ̀ nìkan ni ṣe rí nǹkan tí bàbá yìí sọ yìí. Wọ́n gbọ́dọ̀ tètè ṣe ìwádìí ẹ̀ dáadáa. Àwọn ọ̀gágun tí wọ́n sọ pé kí wọ́n fi àwọn èèyàn yẹn lẹ̀ wọ́n gbọ́dọ̀ tètè mú wọn o kí wọ́n rí pé wọ́n mú wọn dáadáa. Nítorí pé ẹni yìí mọ ohun tó ń sọ. He said he has evidence. Ó sọ pé òun ní ẹ̀rí. Tó túmọ̀ sí pé ó mọ ohun tí ó ń sọ kí wọ́n tètè wá wọ́n rọ̀kọ̀ fi ṣàdàkọ́ tètè wá ìdí ẹ̀ délẹ̀délẹ̀. Bẹ́ẹ̀ nìkan ni ẹ wo Sherry, some of the Nigerian military are aware of the killing happening in Nigeria and yet they do nothing. Ṣé máa gbọ́? Òní síbẹ̀ wọn ò rí nǹkan kan ṣe. Ẹ̀jẹ̀ àtúnkà àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn yìí. Bẹ́ẹ̀ lélẹ́yìn ni ta ni ọ̀gágun náà that cannot be named tí ẹ ò lè sọ àbí ká sọ pé Ọláwùmí àbí ká sọ pé wọ́n ní Òjó ni. Ṣé fẹ́ gbọ́? Ó lóun ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tóun sọ lọ́dún mẹ́ta wọn ò rí nǹkan kan ṣe sí. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ó jáde tán olóhùn lẹ́rìí. Ṣé ẹ ti rí ìwà ìbàjẹ́? Ṣé ẹ ti rí ìwà ọ̀dàlúrú? Ṣé ẹ ti rí ìwà tara ẹni nìkan? Ẹ ti rí ìwà tó jẹ́ pé ẹ̀sìn ló fi ń ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Ẹ wà ní ìlú báyìí lọ a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ yìí ó máa bẹ̀rẹ̀ o. Gbogbo ẹni tó bá láòdì dé òun máa láòdì dé bá ó dàbọ̀.